orúkọ mi ni ọmọọba Isaac Asrop tó bá kábíyèsí Ọbọ̀kún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn wọn fún ọdún 17 lákòókò tó pé àbá wọ àjà. Iṣẹ́ rí nǹkan tó ń ṣe lẹ́nu yìí ó jẹ́ ara àwọn ètò àṣekágbá tí a fi sọ orí ìpapòdà kábíyèsí Ọbọ̀kún Àdìmúlà àti Gbóléjì kábíyèsí o. Torí pé tí ọba bá ti wọ àjà nílẹ̀ Ìjẹ̀ṣà ó ní àwọn ìpele wọ́n ṣe máa ń ṣe àwọn ètò yìí fún odidi 90 ọjọ́ 90 days ni wọ́n fi máa ṣe ọ̀fọ̀ ní ilẹ̀ Ìjẹ̀ṣà táwọn olóyè tí wọn ò ní lo àkún tí wọn ò ní lọ sí òde jíjẹ mímu tí wọ́n wà ní ìṣẹ́ra torí pé ẹni tó jẹ́ olórí fún ilẹ̀ Ìjẹ̀ṣà òun ni ó wọ àjà. And lẹ́yìn ìgbà tí bàbá ti wọ àjà yìí onírúurú àwọn ètò ní ọlọ́gbọ́njọ̀gbọ́n àdúgbò sádùúgbò ni a máa ṣe àwọn àdúrà kọ̀ọ̀kan. Nígbà tó pé ọjọ́ 7 ó ní àdúrà tó ń ṣe, nígbà tó pé ọjọ́ 7 ó ní àdúrà tó ń ṣe, nígbà tó wá pé 90 ọjọ́ 90 days ó tún ní àdúrà tó ń ṣe. Ṣùgbọ́n lẹ́yìn báyìí sìn wọ́n máa ṣe àṣekágbá gbogbo nǹkan tó bá jọ mọ́ ètò àdúrà àti ayẹyẹ lẹ́yìn ìgbà tí ọba ti pa ipò dà. Nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyí báyìí. Lẹ́yìn ètò yìí báyìí sìn ni wọ́n ẹ̀ṣẹ̀ wá máa bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bí wọ́n ṣe máa yan ọwá mìíràn. Láì ṣe léyìí wọn ò lè yan ọwá mìíràn. A sì gbọ́ nínú àwọn ìtàn nípa fọ́nrán tó fi hàn nígbà tó ní pé àwọn kan dìtẹ̀ mọ́jọba kábíyèsí ní òun ò rí nǹkan kan tóun. A tún gbọ́ pé wọ́n tún gbówó fún owó tó ń gbé sórí ibi táwọn ọlọ́pàá jókòó sí, ó fi tẹ̀ síbẹ̀ kó gbé. Kábíyèsí máa sọ ọ̀rọ̀ bó bá ṣe rí, akérara lójú ọlọ́rọ̀ ni tó lọ́rọ̀ bá gbọ́ kí wọ́n fi ṣe ọwọ́ Ọbọ̀kún nìyẹn o. Kò sí nídìí ìbàjẹ́, kò dẹ̀ kí ń dìyàn sínú. Tó bá ti ṣẹ́ ojú ẹsẹ̀ máa sọ pé nǹkan tó ṣe ò dáa. Àwọn èèyàn máa ń sọ wípé bàbá pé ó difficult ṣùgbọ́n èmi o fún gbogbo ọdún 17 tí mo fi bá wọn ṣiṣẹ́ àwọn èèyàn máa ń sọ pé báwo mo ṣe manage wọ́n ní pé èmi ò rí nǹkan tó rọrùn nípa bàbá. Tó bá ti dúró tọ́ pẹ̀lú kábíyèsí Ọbọ̀kún o ò ní ṣòro kankan. Ṣùgbọ́n tó bá jẹ́ alágàbàgebè bàbá fi èèyàn tó jẹ́ ẹ̀hẹ́n ó jẹ́ nǹkan tí mo ń pa kábíyèsí ó dẹ̀ láwọ́ sí àwọn ọba tó wọ́n lábẹ́ wọn tó bá ní issue bàbá máa ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn churches mosque bàbá máa ń ṣe fún lọ́dọọdún tó dẹ̀ sọ́npa ẹ̀ tí ó jẹ́ nǹkan tí mo mọ̀ ń pa kábíyèsí Ọbọ̀kún. Orúkọ mi ni ọmọọba Isaac Asrop.